Ẹ kú jókòó. Ẹ káàsán. Àǹtí Ṣeun, ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tí mo ṣe wà. Tí mi ò bá tí ì fi ọwọ́ kan ara mi, àbí mi ò rí okó dó láàrin ọ̀sẹ̀ kan, nǹkan máa ṣe mí. Libido mi há ìgùn bí mo ṣe wà. Ẹ̀yìn ó dẹnu tán. Tí ẹ bá tí fara yín ṣeré tàbí kẹ́ ọkùnrin bá yín. Tí mi ò bá tí ì fọwọ́ kan nú ibibẹ̀ yẹn kó da omi, àbí kí n dó okó inú abẹ́ inú òbò, àbí kí n dó okó láàrin ọ̀sẹ̀ kan, Àǹtí Ṣeun mi ò lè gbádùn. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ̀ntẹ̀ ìyá tí olúwa ṣe wọn máa pàdé lóko. Ẹ wò ó lórí ètò lẹ́yìn gbogbo ẹni tó ń gidi gan. Ẹ máa bá wa kálọ. Ẹ fi ìdílé nǹkan àbí kẹ́ fi nǹkan lédìí torí pé etí báyìí la fi ń gbéyàwó ọ̀rọ̀. Ẹ máa bá wa kálọ. Ẹni wípé tí ọkùnrin ò bá ti bá yín lájọṣepọ̀, ọkùnrin dùn yín láàrin ọ̀sẹ̀ kan àbí kẹ́ fọwọ́ rọra yín lóbò láàrin ọ̀sẹ̀ kan, ẹ tí wà òkè. Bẹ́ẹ̀ni, ẹjọ́ máa ṣáwọn tó wà ń bí lè máa step out. No, àtijọ́ sọ̀rọ̀ náà. But dé báyìí dé, ẹni ẹbẹ́ kí n máa ń fi síbi tó máa wọ̀ òkè. Ọdún ọ̀rọ̀ àgbòlè ni àti ìjọ sọ pé ẹ fẹ́ rà. Ṣé understand mi ní mi ò kí tá àgbọ̀dọ̀ fi ṣẹ́ oyún. Ṣé understand kó tó bí o gbọ̀rọ̀ ìwá nìyẹn láàrin mi àti yín. So àwọn tẹ̀ wò yìí, crew mi ni wọ́n o. Lórí editor mi lórí gbogbo àwọn tẹ̀ wò tán dúró crew mi ni wọ́n. Ṣé wọ́n lè jáde? Ṣé understand? Ṣùgbọ́n ẹ má wọrí. Ẹgbẹ́ ìgbẹ́ mo mú fóònù lọ́wọ́, no camera, nothing. Ṣé understand? So fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn gidi. Ṣé understand? So ó ní boyfriend kan tí mo boyfriend mi kò sí around mo bá yín sìn. So mo ti mọ̀ school mo ti mọ̀ ó dẹ̀ máa ń take care mi gan, ó máa ń take care mi gidi gan. In fact ó máa ń fún mi lówó. Tá ṣe wọ́n school yẹn sìn àwọn kì í lọ sí class bóyá ń ṣe class or anything. Kì í bọ́ta inú ilé mi àti ẹjọ́ máa wà ṣe get. A máa ń sanwó fún ẹni tó máa wá kọ notes ṣe class ẹ get báyẹn. Mo bá kọ exam. Ẹ̀yin ò kí ń lọ sí fún lecture. No. Kí lẹ máa ṣe nílé? Ẹ mọ̀ náà wọ́n bára wa sọnù ilé ni. Àǹtí Ṣeun. Okay, máa ń dóra nínú ilé. Ojoojúmọ́ báyìí máa ń ṣe nìyẹn. Okay, ẹ ti ẹ̀ sọ pé nítorí ẹnu wa. Ó high gan. So ká má jọ ṣe lọ́jọ́ kan yẹn. Ìyẹn máa hard. So ojoojúmọ́ la máa ń ṣe. So ó dẹ̀ máa ń take care mi gan. Gbogbo nǹkan tí mo bá dẹ̀ need ló máa ń ṣe fún mi. But àti wá graduate báyìí sí ni ó ti travel out lọ ṣe masters ẹ̀. Bí mo ṣe wá find out the secret kan. Èmi rò bí apọ̀mọ̀ yahoo ni mo bí yahoo ló ń ṣe ni o. Àṣẹ ẹ̀gbọ́n ẹ̀ ló máa ń tọ́jú ẹ̀gbọ́n ẹ̀ ló ń fún lówó. Èmi ò dẹ̀ mọ̀ nítorí pé ọmọ yahoo kan tó wà lọ́wọ́ ẹ̀ ni. Mi mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ló ń tọ́jú ẹ̀. Ìgbà tó travel out ọkùnrin ẹ̀gbọ́n ẹ̀ ni. Okay. So ìgbà tó wá travel sí tó lọ ṣe masters ẹ̀ ni mo ṣe ń mọ̀. Okay. So ó lè bá mi wá iṣẹ́ sí company kan. Okay. Company tó dẹ̀ bá mi wáṣẹ́ yìí sí ìkan lára àwọn company ẹ̀gbọ́n ẹ̀ ni. Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Okay. So nǹkan tó dẹ̀ gbé mi wá síbi gangan ni wípé ṣẹ́rí ẹ̀gbọ́n ẹ̀ yẹn ó ní ọjọ́ kan assistant ẹ̀ ni mi ò PA ẹ̀gbọ́n wọn ní so iṣẹ́ tẹ́ mọ̀ pé torí pé true ẹ̀ lèmi fi mọ̀ so connection yẹn ló jẹ́ kí n rí iṣẹ́ yẹn báyìí. So àjọ máa ń travel ní bóyá oníṣẹ́ níbì kan ni o àjọ máa travel a máa lodge ẹ get báyìí àdè máa ṣe kó tá bá fẹ́ ṣe máa padà sí office. Kílẹ̀ ń ṣe okay ní máa lọ ṣiṣẹ́ lọ́wọ́. Máa lọ ṣiṣẹ́ lọ́wọ́. Meeting àbí anything. Exactly so a máa padà lọ sí office báyìí tá bá ti ṣe tán. Irú iṣẹ́ wo lẹ máa ń ṣe? Conference àwọn tó máa ń lọ fún meeting yẹn tẹ́ pé understand nǹkan tí mo sọ yẹn àwọn conference. Okay lọ okay ẹ má bínú. Okay mo gbọ́ yín. So lọ́jọ́ kan a lọ ṣiṣẹ́ ní Abuja. So ibi tá wá fi wá sí bí apartment níbi tá wà yẹn. Okay. So nǹkan apartment dẹ̀ máa ní rooms so ó máa ní different rooms níbẹ̀. So èmi wà níbi kan àwọn náà wà ní ibì kan but that same apartment ni. Okay. Ibẹ̀. So àwọn tó dẹ̀ gbé wa wá àwọn driver tí wọ́n ti lodge wọn ti wà níbi tó yẹ kó wà. Okay. So àdẹ ti ṣe nǹkan tá fẹ́ ṣe tán so wá pè wọ́n fún impromptu meeting wọ́n pè wọ́n fún lọ́jọ́ dẹ̀ pè mí pé Mọ́ládé o. No. Oye kí dárúkọ mi. Okay, ẹ má bínú. So wọ́n pè mí pé meeting wà o so nígbà tí mi dẹ̀ rí pé mi ò tètè rí wọn mi ò rí call wọn mi ò dẹ̀ rí wọn mo rò bí wọ́n ti cancel ẹ̀ ni
so èmi dẹ̀ ẹ mọ̀ ara mi ò ṣe dáadáa mọ́ mo kàn ní pé kí n sáré bára mi ṣeré díẹ̀ ṣe understand. Eré wo ni ẹ? Mo bí kí n tọ́ bojú ara kí n sáré dà lẹ́ẹ̀kan náà ẹ understand. Ṣé ẹ ṣe máa ń ṣe eré tẹ máa ń dà? Of course now bóyá máa ń ṣe nìyẹn tí ara mi bá ti lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò sí ibi tí mo fẹ́ ẹ understand kò sí boyfriend mi around kò kí n ṣe gbogbo bàbá yẹn mo kọ́ fast ju gbogbo yẹn lọ. Ọwọ́ fast ju machine lọ káfọwọ́ sáré dà jáde. Bẹ́ẹ̀ni. Okay, for the first time. So ọwọ́ fast ju machine lọ nígbà. So èmi ò dẹ̀ ṣe rí wọn bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe mo ṣe ń ṣe lọ mo kọ ẹni ọkọ̀ wọlé ni ló bá di ẹ̀gbọ́n boyfriend mi which is ọ̀gá mi ojú sáré tì mí because ibi tó ti ká mi yẹn náà kò ṣe kíní ọmọlúàbí rárá ibi tó ti ká mi yẹn ò dáa wọn á sáré wọnú toilet àwọn náà wá bọ́ta tó kò pẹ́ sígbà yẹn wọ́n máa lọ bí 30 minutes ṣá wọ́n ṣàkànlẹ̀ kókókó dẹ̀ ní kọ́ wọlé ọkọ̀ kúnlẹ̀ ni. Ṣe good man. Good man bí báwo ẹ̀tẹ̀ tí jẹ́ sọ̀rọ̀ délé ẹ máa gbọ́ mi lọ́nà. Tí wọ́n bẹ̀ yín ni kẹ́ máa. Wọ́n wá bẹ̀bẹ̀ jàre ní káwọn gbẹnu sí ni. Gbẹnu skin. Obo ni. Kí ni nǹkan tó special ní òbò tó fi pé a fẹ́ gbẹnu sí? Olùtẹ̀ ẹ̀dùn yìí fresh ibẹ̀ yẹn fresh yàtọ̀ ó pọ́n ni. Ṣé máa ní ṣòwò báyìí? Ẹ má lọ bẹ̀rù tẹ́yìn gan bá rí igun ẹ máa fọ́. Excuse me. Mo kàn sọ ni o so bí mo ṣe ń sọ lọ ẹ má lọ bí mo kàn sọ ni so bí mo ṣe ń sọ lọ ọkọ báyìí sọ pé káwọn gbẹnu sí mi ò gbà ó mo ní mi ò lè ṣerú ẹ̀ àtọ́lẹ̀ ti fowó kun bá gbà wọ́n ní àwọn ẹ máa gbọ́ mi wọ́n ní àwọn máa fún mi lówó àwọn dẹ̀ máa double salary ni olùkọ́ tó bá dẹ̀ fẹ́ làwọn máa ṣe fún mi tó bá dẹ̀ jókòó mo rò dáadáa nígbà tí boyfriend mi ò dẹ̀ sí ara mi kò dẹ̀ sẹ́ni tó máa wọ ọbẹ̀ ẹni ṣẹ̀sán tẹ̀ ń wo yẹn gan tó wà ní kínní. Ẹ má dárúkọ anybody níbà mo sọ fún yín ẹ má dá àwọn tó lè wo program yìí o àmì kí wọ́n kó bí èmi ni mo tún sípèsè ń síta o. Ẹ má jẹ ẹjọ́ tó lọ lọ́hùn. Boyfriend mi tí mo sọ ìgóńgó ń ṣe saint tó ní bó ṣe wà yẹn tóun kò bá fi lè ṣe àti ṣeun ààrẹ ò lè balẹ̀ so ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ so mo dẹ̀ rò pé nígbà tó ti jẹ́ pé ó tún mú owó wọlé fún mi òun tó dẹ̀ máa dé bí ò dẹ̀ sí ilé so mo dẹ̀. Ó dẹ̀ ti sún kẹ́ máa fi ọwọ́ ṣe é. Ẹ mọ̀ pé ó máa ń súnyàn kò lè dàbí. Màṣínì náà dẹ̀ ti sún kẹ́ máa dùn. Kò lè dàbí. Ẹ̀yin dẹ̀ ní ṣu òbò. Nígbà dẹ̀ ti gbérú ọwọ́ bá yẹn wá wọ́n dẹ̀ wò pé ó dáa o mi ò lùsì o mo bá ṣe. Ẹ ṣáà ṣe é lọ́wọ́ kan. Mo ṣe o. Wọ́n fi bèrè pé ìjọpọ̀lọpọ̀ yẹn ṣé ọjọ́ tí wọ́n rí òbò yìí náà ni wọ́n doyún ni àbíjọ́ kejì àbíjọ́ kẹta àbíjọ́ kẹrin àbí lẹ́yìn oṣù kan. Ọjọ́ yẹn náà ni ẹ mọ̀ pé mo náà padà wá tó bá ṣe padà wá tí wọ́n kúnlẹ̀ yẹn ẹ̀bẹ̀ lọ́bẹ̀ mi. Ẹ̀yin méjì ṣe ni pé ìjọba bá níbi ni bí wọlé ìyàwó kò ní dá ojú òkè oṣù rẹ̀. Ẹ lè sọ báyẹn náà. Lọ́sẹ̀ lẹ́yìn ìgbà. So adẹ̀ ń ṣe lọ tábà ti kúrò ìgbà míì nínú ọ́fíìsì ìgbà míì tábà ti débi iṣẹ́ ìgbà míì tábà lọ fún kọ́nfẹ́rẹ́nsì tábà travel aṣáà ṣe. Ọjọ́ tó kọ́ bá yín lájọṣepọ̀ yẹn báwo lẹ ṣe fi àwọn àti ọkọ yín yẹn tó wà nílùú ìbò yẹn báwo ni ta ló mọ̀ ṣe jù náà méjì. Ẹ mọ̀ pé àwọn tún dàgbà jùlọ wọ́n gùdù gan. Wọ́n gùdù ju ọkọ yín lọ. Gidi gan ni. Wọ́n gùdù gidi gan ni kódà kò ṣeé fi ilẹ̀. Ṣé wọ́n fi hàn sí nǹkan tó náà fẹ́ fa hàn sí? Wọ́n lá gbogbo èmi. Kódà ẹ wò ó tó ń da omi. Ẹ máa ń da omi àbí? Mo ti ṣe wọn fi yẹn lẹ̀. Inú mo kò fẹ́ mọ̀ náà ni mi ò wáìnì yìí àníṣe máa ń da omi ṣe báyìí pọ̀pọ̀pọ̀pọ̀. Ó máa ń tún ní bó ṣe máa ń tún nìyẹn. Òní máa tún bẹ́ẹ̀ náà kéèyàn má ní pé ọ̀fẹ́ débẹ̀. Ṣé gẹ̀ẹ́tì? Ṣé ti yí pínkì? Ó pínkì ni. Òbò rẹ̀ ó pọ́n ni. Ó pọ́n. Ó pínkì. Ó pínkì. Bẹ́ẹ̀ ni. Ó pínkì àbò rẹ́ẹ̀dì. Ó pọ́n ó pínkì. Pípọ́n kọ́ náà pè ní pínkì. Ṣó pínkì ni àbò rẹ́ẹ̀dì? Ó pínkì náà la máa sọ. Ó pínkì. Ó pínkì ni. Ológbò pínkì. Bẹ́ẹ̀ ni. Oníṣu òbò. Bẹ́ẹ̀ ni. Kí ló wá ṣe lẹ́yìn ìgbà yẹn? So ọ̀rẹ́ tí ń ṣe ó ti dùn mẹ́mi ó ti dùn máwọn náà. So
ní kúkúrú èdè ṣáà lóyún fún wọn. Ó ti ẹ̀dí dára. Mo ti lóyún fún wọn. Okay. Make it clear to me. Àwọn ni wọ́n lóyún tẹ́lẹ̀ pé ẹ fẹ́ ra àgbo ṣẹ́. Bẹ́ẹ̀ni àwọn ni mo ti ní kan tẹ́lẹ̀ rí tí mo lọ ṣe ní hospital. Pains yẹn pọ̀ ó pọ̀. Sọ̀rọ̀ mi kan ló wá sọ fún mi wípé àgbo lè ṣe. Tó lè ṣe wá fẹ́ ra àgbo kẹ́ lè fi flush ẹ̀. No, ẹ wo kí gbogbo ẹ̀ lè tún. Gbàtẹ́ sọ fún wọn ṣé láwọn ò fẹ́ ni. Mi kọ́ ló pé báwo ni máa sọ ọ̀rọ̀ ẹ̀ fún wọn gbà tí ẹ mọ̀ pé mò ń fẹ́ àbúrò wọn. Ìbéèrè kan wà sọ́mọ̀ pẹ́ ìfàbúrò àwọn. Àwọn ọmọ náà ṣèbá àbúrò wọn ló mú mi dọ́dọ̀ wọn ọmọ náà. Ok, ọmọ pé ẹ̀ ń fẹ́ àbúrò àwọn. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé connection yẹn ni mo fi ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Connection àbúrò wọn. Wọ́n mọ̀. Ẹ̀yin wá ń ṣaya ẹ̀gbọ́n ẹ̀ ń ṣaya àbúrò. Àbúrò náà ti kúrò ńbẹ̀ báyìí torí kò sí nílé ṣe understand. So ẹ̀gbọ́n ni mo wà pẹ̀lú báyìí. Ẹ fílẹ̀ kẹ́ bímọ fún wọn náà àbí iṣẹ́ àti lóyún fún wọn. Torí mi ò kí ń tàgbo tó fi ń ṣẹ́yún bíbá yìí o. Ìwọ tó bá ń wóyún àgbo wà fún un. Àmọ́ ọ̀ tó fẹ́ ṣẹ́yún ẹ̀wò àrẹ̀mọ lè ní iṣẹ́ apáwọn. Kó tí mo bá wá náà pẹ̀lú ẹ mọ̀ ṣé oyún tó wà nínú tèmi ẹrú láìfù mi ló ń bà mí. Nǹkan tó ń ṣe mí nìyẹn torí ẹ̀ mo ṣe ń rò pé ṣé kí n yọ àbí kí n má yọ. Ṣé bó dẹ̀ ṣe wà yẹn? Ẹ̀gbọ́n boyfriend mi tí mo sọ yìí ó níyàwó tó ti fẹ́ra wọn fún bí i 15 years báyìí kò dẹ̀ bímọ kò gbọ́ pá kò gbọ́ po. So ó dẹ̀ ní kémi fi ilẹ̀ ẹrú láìfù mi dẹ̀ ló ń ba ẹ̀mí so nǹkan tí mo fẹ́ ṣe ni. Bẹ́ẹ̀ni sọ pé máa tó fún lóyún ẹ̀ṣọ́ pé olùkọ́ ló bá yín lájọṣepọ̀. Òun nìkan ni. Olólóyún tó wà lóyún. Òun ni. Ìyàwó tó wà nílé wọn for 15 years kò bímọ. Kò bímọ o. Kò bímọ o. So wọ́n wá ń kẹ́ foyún lẹ̀. Mi ì fi ilẹ̀. Ẹ̀rù láìfù yín wá ń bá yín. Àmọ́ the first day tẹ́gbẹ́ bára yín sùn ẹ̀rù láìfù yín ò bà yín. Èmi ò mọ̀ pé ó máa padà rí báyìí. Ok, ikú ń jọ̀kẹ̀dẹ̀, ikú ń rẹ̀rìn, ikú mọ̀ kó tó jù ló máa ń pa ni. Ok, ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́dì rọ́bà dáàbòbò. Ẹ má bínú o, I'm very sorry. Ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ẹ́dì rọ́bà dáàbòbò. Ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀ẹ́dì rọ́bà dáàbòbò. Ta ló já ni? Ojú yìí tẹ̀tẹ̀ ṣe lásán. If I can show you guys bó ṣe ń ṣe ojú, ẹ mọ̀ pé criminal burúkú ni woman. Ọmọdún rẹ̀ ni. Wọ́n ní yájú mid-20s ní báyìí. Ẹ sọ 20 kí ni? 24. 24 years. Bẹ́ẹ̀ni. Lẹ́ẹ̀pọ̀ ọdún kan báyìí. Ẹ wò ẹ ti ń gbádùn o, dẹ́rẹ́bà tó gbé yín wáyé, mọ́tò nálẹ̀ ń lóyè. Ẹ á máa dẹ̀gbádùn yẹn lọ bímọ tẹ máa bí o. Ẹ jẹ́ kó mọ̀ pé àyín náà dá. Èyí máa ń jagun ilé ọkọ ni, ẹ jagun ilé ọkọ láti jókòó sí ilé ọkọ. Ilé ọkọ yìí ṣáà jókòó sí. Ẹ máa jókòó báyìí ni. So ọlọ́run ajẹ́ fàyè gbà yín bẹ́ẹ̀. Àǹtí ṣe. Ẹ jẹ́ máa bùtú sí kámẹ́rà. Kí ló ń Tara yóò balẹ̀. ṣiṣẹ́ fún? Ṣe lè. Bẹ́ẹ̀ni. Ẹ ṣì wá nù, ẹ ṣì gbọ̀wọ̀ lẹ́pa. Eléyìí ò ṣẹ̀yìn o, eléyìí ṣe fún infection. Ó ṣe fẹ́ tó bá wojú lọ afọ́mọ. Ẹ tí bíbí tó tiẹ̀ tó lò olóṣìṣẹ́ fún o. Ṣé o bẹ ṣé ń wo yìí? Eléyìí ò sì fún oúnjẹ tí àìnà mi gbọ́dọ̀ tún mọ́. Tí ń ṣe ayọ̀ rẹ̀ dìde. Ṣé o tún ṣe lóyún? O tún ráyè. Ẹ wo, a máa tọ̀pù ẹ̀ náà ni àbí. Ẹ máa tọ̀pù ẹ̀ ibi tẹ́ lọ tẹ̀tẹ̀lẹ̀ tẹ̀tẹ̀ ṣẹ́ láwọn ọkọ̀ bẹ̀rẹ̀ nìkan wà ní ilé iṣẹ́ yín. But this little advice is very for you. Gẹ́gẹ́ bí Aunty Sabro, yeah, because you are 24 and I know you are just like my little sister. Ẹ jọ torí ọlọ́. Ṣé mọ̀ pé oyún tó wà nínú ẹ̀fẹ́ yanjú ẹ̀ ẹ lọ sọ hospital gidi. Me, I will advise you to abort it. My own, no, I don't support that. And I don't even support single mothers too. So think about it. You don't want to go in. Ẹ jẹ́ kó yẹ pé ètò ìfẹ́ ìgbọ̀n kò sí èmi ò rí ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀bẹ ti bọ́ ọmọ lọ́wọ́ tó ti yẹ yín bẹ́yẹn. So please be careful. Ẹ má lọ ra nǹkan tó máa affect yín tó máa affect ilé ọmọ yín kẹ́ ẹ bí ọmọ káyé bu yín ó sọ̀dọ̀ kẹ́ ẹ má káwọn bí ọmọ yín wá ti bàjẹ́ kẹ́ ẹ má lọ wọ̀n bí lọ ṣe ti yín bẹ́yẹn. Àní níbi tó yín tó wáyé náà ẹ control nǹkan control your libido. Ilé náà ṣe lò. Èwo ìwọ lẹ́yìn lẹ́yìn tó yẹ kó fojú wá tí wọ́n ní ẹ̀yẹ̀ tó lọ. Iná sọ èmi yìí fa yìí o. Ẹ ṣì dúró ayé nìsín báyìí. Inú ọ́fíìsì ẹ̀ láyé yóò ti fún wọn pàpàpà. Ẹ ṣì tó pẹ̀lú ọ́fíìsì báyìí. Ẹ ṣì lọ bí iṣẹ́ báyìí.
àwọn òde ní pé káwọn òde bá yẹrí jì káwọn òde bá yẹrí kọjú kọ́ bá yẹrí play ẹ̀ fún yín ọlọ́run wà pẹ̀lú yín bí ilé parọ́ fún yín so you just have to take care of yourself and ọlọ́run kọ́ yẹn àti wọn papọ̀ ni wọ́n ṣàtúnyàwó lé for 15 years tí ò rọ̀ mọ́ bí ọlọ́run kọ́ yẹn méjì papọ̀ ni so ẹ̀yin tí ẹ̀ ń wọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ kò síbi tí òtún lè pàdé ọkọ èèyàn kò síbi tí òtún lè pàdé ọkọ èèyàn ọlọ́run ló máa ń yàn fún yàn that is my own belief ẹ ṣé gan.